Aláròyé máa wí o. Ìwọ́de ìfẹ̀hónúhàn ọlọ́pàá máwọn jàǹdùkú tí wọ́n jí ẹrù aráàlú kó. Mẹ́ta lára àwọn ọmọ gànfẹ́ tí wọ́n darapọ̀ máwọn aráàlú tí wọ́n ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn nípínlẹ̀ Rivers lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ báyìí. Ọ̀dọ̀ wọn nílùú Port Harcourt ni wọ́n wà tí wọ́n ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn. Jákèjádò ìpínlẹ̀ Rivers làwọn aráàlú náà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn láti sọ fún ìjọba orílẹ̀-èdè yìí pé nǹkan kò fararọ mọ́ láàrin ìlú. Ṣùgbọ́n ńṣe làwọn ọmọ gànfẹ́ mẹ́ta tí ọwọ́ ti tẹ̀ ọ̀hún darapọ̀ mọ́ wọn tí wọ́n sì ń lo àǹfààní náà láti máa jí dúkìá aráàlú. Máṣíìnì POS àti ẹ̀yà ara mọ́tò ni wọ́n jí kó kí ọwọ́ ọlọ́pàá tó tẹ̀ wọ́n. Ọ̀gá ọlọ́pàá pátápátá ní ìpínlẹ̀ náà CP Ọlátúnjí Dìísù tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹjọ ọdún yìí sọ pé àwọn ọmọ gànfẹ́ tó ti ń wá irú ìrúkèrúdò yìí ti já ètò ìwọ́de ìfẹ̀hónúhàn náà gbà mọ́ àwọn aráàlú lọ́wọ́ tí wọ́n sì ti ń lọ káàkiri ìlú láti máa fi ja àwọn èèyàn lólè dúkìá wọn. Àtẹ̀jáde kan tó fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ báyìí pé a ti ṣàkíyèsí pé nǹkan kò lọ déédéé mọ́ báwọn aráàlú ṣe fẹ́ ṣèwọ́de ìta gbangba náà. Àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá ti darapọ̀ mọ́ àwọn tó ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn náà. Wọ́n ti ń lo àǹfààní pé ìdàrúdàpọ̀ wà nílùú láti fi máa jalè. Ọwọ́ ti tẹ àwọn ọmọ gànfẹ́ mẹ́ta. Dúkìá àwọn èèyàn, máṣíìnì POS àti ẹ̀yà ara mọ́tò lábá lọ́wọ́ wọn. Ọ̀gá ọlọ́pàá ní àwọn máa ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì máa fojú wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ̀nyìn.